Sherry, tí bá ní kí n sọ̀rọ̀, ha, tí bá ní kí n go further, tí bá ní kí n continue gbogbo, oh God, ilẹ̀ má bàjẹ́. Ọlọ́run, lórí ikú Tọ́pẹ́ yìí, ilẹ̀ má bàjẹ́. Ọlọ́run, everybody surrounded Tọ́pẹ́ failed her. Every freaking body tó surrounded pátá ló fail ọmọ yẹn. Ẹ̀yin kan wá bẹ̀rẹ̀ kí ẹ fẹ́ mọ kú tó pa, tẹ́ bá fẹ́ mọ kú tó pa, ẹ lọ bèrè lọ́wọ́ àwọn family Tọ́pẹ́, ẹ lọ bèrè wọn, ẹ lọ bèrè kí ni ikú tó pọ̀ mọ́ wọn kó sọ fún yín. Ẹnu mi kọ́lé máa ti. Ẹ̀yin èèyàn wa Akeem ọkọ àwọn single mother ló jáde ó jáde ó bínú tán ó ní gbogbo àwọn tí wọ́n sọ̀ráǹdì Tèmítọ́pẹ́ Òṣọba ó ní gbogbo wọn ni wọ́n fèlè arábìnrin ọ̀hún ó ní gbogbo wọn ni wọ́n fèlè ẹ̀ láì yọ ẹnìkan sílẹ̀ ó tún ní nípàpà ọkọ rẹ̀ ó ní ọkọ rẹ̀ tí ó fi ṣe ọkọ ó ní ó gba gbogbo owó ọwọ́ rẹ̀ ó tún wọ gbogbo owó àkáǹtì rẹ̀ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Akeem ọkọ àwọn single mother. Gbogbo sinero tó ṣẹlẹ̀ ní Ìkòròdú ní ọjọ́ yẹn, gbogbo sinero tó ṣẹlẹ̀ ní Ìkòròdú nínú ẹ̀, gbogbo ẹ̀ pátá ni mo ti gbọ́, gbogbo ẹ̀ pátá lèmi ti mọ̀ pátá. Tí bá ní kí n go further, àwọn family ti ń pè mí ní kí Akeem ọwọ́ lọ́wọ́ family ẹbí ẹlẹ́bí kíní kan just calm down òun ṣe bí ẹ ló kú kíní kan. Tí bá ní kí n sọ gbogbo nǹkan tẹ́sí mi ti gbọ́ tí mo gbọ́ pẹ̀lú àwọn evidence tí mo, oh God, ilẹ̀ máa kún ilẹ̀ máa bàjẹ́. Everywhere má bàjẹ́. Everybody surrounded Tọ́pẹ́ failed her. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá ní Ìkòròdú kó tó yẹ kí ẹ pè wọ́n ní Ṣàgámù nǹkan tó máa bọ̀, gbogbo ẹ̀ pátá ni mo gbọ́, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mọ́ṣúárì pátá ni mo ti gbọ́. And ìtùnú boyfriend, gbogbo owó tó gbà lọ́wọ́ ọmọ yẹn pátá, gbogbo ẹ̀ pátá ló sọ. Bó ṣe gba káàdì, bó ṣe wọ́ gbogbo owó tó wà ní àkáǹtì pátá, olórí burúkú ni ẹ́. I don't want to go further because àwọn ẹbí mi náà ti bá mi sọ̀rọ̀ kíní ọwọ́ lọ́wọ́. A lot happened to Tọ́pẹ́. A lot. Everybody tó surround ọmọ yẹn ló fèlè, tó surround bíbí yẹn ló fèlè. Ó gbó scenario tó ṣẹlẹ̀ ní Ìkòròdú ní ọjọ́ yẹn pátápátá. After the last man, after the station, ibi tẹ́ ń gbé lọ, ibi tó ń gbé lọ, ibi tó ń sọ kí tí Tọ́pẹ́ sọ kí ẹ kọ́ máa gbóhùn lọ church, everything ni mo ti gbọ́. Ọlọ́gbọ́n ló lè yè. But it is well. Ọlọ́run á tẹ Tọ́pẹ́ sí afẹ́fẹ́ rere. May her soul rest in peace. Jọ Tọ́pẹ́ mo bẹ̀ ẹ́ ni, má yọ síbi lójú àlámọ́. Àwọn ẹbí ẹ, well, I don't know what they want to do. Jọ, I think it's okay. Mo ò fẹ́ fi Tọ́pẹ́ lálàá mọ́, níṣẹ́ mo kàn fi ń lálàá. Èyí ni mo tún fi lálàá ní pé ó ń sunkún, tó kọ̀yìn sí mi tó ń sunkún. Tèmi náà ṣáà ń bèèrè kí ló ṣe. So ẹ jọ̀ọ́, nobody to ask me about anything again. I don't want to even talk about it again. I'm done and I'm done. Ẹ jọ̀ọ́, kí family Tọ́pẹ́ kó lọ máa ṣe nǹkan tó bá wù wọ́n, kó sí, kó ṣe òkú wọn ni kò ń ṣe. I've tried my best as a brother, as a friend. Ẹ jọ̀ọ́, kí anybody má dẹ̀ pè mí sí group, ẹ fẹ́ add mi sí group. I don't want to be in any fucking group again. Please. Energy for energy, kò sí energy kò sí nǹkan kan. Ẹ jọ̀ọ́, mo dá wà ní. Ẹ jọ̀ọ́, bí Tọ́pẹ́ ṣe jẹ́ òun nìkan ni ìyá ẹ̀ bí, lèmi náà ṣe jẹ́ èmi nìkan ni ìyá mi bí. Thank you everybody.